Hello viewers, good morning, good afternoon, and good evening, wherever you are watching this program. My name is Dr. Abiza Bolade. Welcome to my channel. If you are watching this program for the first time, please don't forget to subscribe to this channel. Help me share this program. Drop your comment and like it. What I brought today is how to use native egg, fresh one, and small alligator pepper to protect ourselves. How to use native egg, fresh one, with alligator pepper to protect ourselves. If you are watching this program for the first time, please don't forget to subscribe. If you are subscribed, make sure that you on your notification bell. If you are subscribed, make sure that you on your notification bell. Ẹ káàbọ̀ nílé lóko lẹ́yìn òdì níbikíbi tí ọwọ́jà ètò ìbá fẹ́ dé. Mo kí ń tẹ̀sọ́, mo kí ń ti ológun. Mo kí gbogbo ọmọlẹ́yìn ànábì pátápátá sallallahu alaihi wasallam pé a kú ọdún èní, a kú ìdún, èmi wa ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Lénìí, ṣé a ti wá nǹkan fìdílé? Ṣé a ti fìdílé nǹkan? Eléyìí tí mo mú wá fún wa lónìí, wọ́n ní bí a ṣe lè fi ẹyin òróró àti atare àjà fi ṣe ìdáàbò ara wa lọ́wọ́ àwọn agbésùnmọ̀mí. Àwọn agbésùnmọ̀mí, ẹ ti mọ̀ wọ́n, àbí kí n dárúkọ wọn ni? Lọ́wọ́ àwọn olórí burúkú, àwọn darandaran tó jẹ́ pé ìbọn náà máa ń gbé káàkiri ńsìn. Níjọ́un, ọ̀pá, wọ́n mú ọ̀pá lọ́wọ́, wọ́n gbé ọ̀pá kọ́rùn, wọ́n fi ń daran níjọ́un. Ṣùgbọ́n ńsìn, ìbọn náà fi ń daran. Àtèmi àti yín àní jáde lékú lọ́wọ́. Tékú bá ń pa wọ́n lẹ́wọ̀rọ̀, wọn ò ní ká tiwa mọ́ wọn o. Torí pé a kì í ka igi léegun oko mọ́gi ilé. Àtèmi àti yín àní bá wọn kúkú ọ̀wọ̀ọ̀wọ́. Aburú kéré ó tóbi kò ní jẹ́ pín mi àti yín. Gbòrògbòdò ayé ò ní lù fún àjò. Ṣẹ́rí iṣẹ́ yìí, ẹ jẹ́ ká ṣe é. Ẹ má kàn jẹ́ pé a kàn máa kọ́lẹ̀ lásán. Torí iṣẹ́ táwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀ ni. Ẹ má jẹ́ kí ọ̀làjú kó gba nǹkan àbí ẹ̀sìn. Ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ ní àṣà, bẹ́ẹ̀ dẹ̀ ni ọ̀tọ̀ ní ìlànà. Ìlànà bàbá wa, òun làwa ń tẹ̀lé yìí. Èmi ò lóògùn, àmọ́ àwọn bàbá mi lóògùn nílẹ̀ Yorùbá. Èmi olóògùn kẹ̀, mi ò ń ṣe olóògùn o, mi ò ń ṣe àfáà. Èmi ò ń ṣe olóògùn, mi ò ń ṣe àfáà. Àwọn àfáà ń bẹ nínú ilé, tí wọ́n ní tí ń jẹ́ lọ́wọ́, wọ́n bẹ. Bẹ́ẹ̀ dẹ̀ ni àwọn olóògùn, àwọn babaláwo, wọ́n ní tó ń jẹ́ lọ́wọ́. Èmi ò ń ṣe olóògùn o, mo rò pé olóògùn ni mí o, mi ò ń ṣe olóògùn. Àmọ́ bàbá mi lolóògùn. Mo wá ń sín bàbá mi jẹ, ní tí bàbá mi ń ṣe, èmi náà wá ń ṣe é. Ẹ pé mi ò fi ń sọmọ àlè. Torí bàbá ẹni ìṣẹ̀ṣe ni, ìyá ẹni ìṣẹ̀ṣe ni, ìkin ẹni ìṣẹ̀ṣe ni, kódà gbogbo ọmọlẹ̀ ẹni pátápátá ìṣẹ̀ṣe ni. Ìṣẹ̀ṣe náà bọ nífẹ̀ẹ́ ká tó bẹbọ ránjọ́ sí. Ẹ má jẹ́ ká gbàgbé, má jẹ́ ká sá bàbá wa kó parun. Ṣé iṣẹ́ tí mo mú wá yìí, ìlú tó bá jẹ́ ìlú jagunjagun, àwọn iṣẹ́ báyìí máa ń jáde ńbẹ̀. Ìlú tán ti bí àwa, tán ti bí èmi, Afeez ọmọ Arámidé, ìlú Ìníṣà, ìlú jagunjagun ni.
wọ́n pe ogun kan ní ogun Jálómi. Ẹ bá mi sí ìwé ìtàn. Ogun Jálómi yẹn, ogun táwọn wèrè Fúlàní wọ́n fi gba ilẹ̀ Yorùbá ni. Tí ẹ bá wo àwọn olórí burúkú yẹn, wọ́n ti fẹ́ gba ilẹ̀ Yorùbá tipẹ́tipẹ́. Ogun tí mò ń sọ yìí, ogun yẹn ṣẹlẹ̀ ní 1896. Àwọn bàbá wa nílùú Ìníṣà wọ́n ṣẹ́gun ogun náà, wọ́n lé tó ń jẹ́ Fúlàní, wọ́n gbá wọn dà sínú ọ̀tìn. Odò kan bẹ nínú Ìníṣà, wọ́n ń pè ní odò ọ̀tìn. Ẹ bá mọ̀ ìlú Ìníṣà tí mò ń sọ, odò ọ̀tìn yẹn òun ni wọ́n gbá gbogbo òkú Fúlàní sí tó rù wọ́n lọ ní 1896. Àwọn nǹkan ìbílẹ̀ táwọn bàbá wa fi jagun gbà náà ni ó ń bẹ. Bẹ́ẹ̀ sì ló wà lọ́dọ̀ àwọn bàbá wa táwọn àánú ayé ń sìn. Àwọn ìkan àwọn jagunjagun lórí ilẹ̀ ó ń bẹ. Ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ, ẹ jẹ́ ká tọ̀ àwọn bàbá yẹn lọ. Àwọn bàbá yẹn wà nínú ayé nísìnyí, ọ̀pọ̀lọpọ̀ ti lọ, àmọ́ àwọn tó kù lórí ilẹ̀ ẹ jẹ́ ká tọ̀ wọ́n lọ. Ẹ má jẹ́ kí ẹ̀sìn kó gba nǹkan dànù lọ́wọ́ wa. Ẹ̀sìn méjèèjì, ọ̀tọ̀ ní ẹ̀sìn, ọ̀tọ̀ làṣà, ọ̀tọ̀ ní ìṣe, kò jọra wọn. Ní tí bàbá mi ń ṣe, èmi ń ṣe ológun o, àmọ́ mò ń sín bàbá mi jẹ. Gbàdámọ́sí Arámidé, ìbà rẹ o. Ibi tẹ́ bá wà, ilẹ̀ rẹ ni. Mò ń sín jẹ ni, mi ò ń ṣe ológun. Bẹ́ẹ̀ ni mi ò ń ṣe ológun. Àkókọ́ṣe bàbá mi náà mò ń ṣe. Ṣé rí, ẹ bá mi lọ wá ẹyin òróró tó mọ́ àti atare àjà. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò dá atare àjà mọ̀. Ẹ wo eléyìí, atare ni. Ẹ wo tó wà lọ́wọ́ mi, atare àjà ni. Ṣé rí pé kò jọra wọn? Atare náà leléyìí, atare leléyìí, eléyìí ni atare, eléyìí ni atare àjà. Báwo la ṣe máa ṣe? Ẹ jẹ́ ká fi ìṣó ká fi lu orí ẹyin yìí, ká wá bó èpo ara atare yìí. Ẹ má jẹ́ kí ó jábọ́lẹ̀. Ẹ jẹ́ ká wá abọ́ kan, ká wá bó atare yìí, ká bó sínú abọ́, ká wá fi èṣó lu orí atare yìí. Àti fi lú gbogbo ọmọ atare yẹn, ẹ jẹ́ ká kó sínú ẹyin òróró. Àti kó sí, ẹ fi nǹkan dé lẹ́nu. Ẹ wá láílọ̀n kan, ẹ ju ẹyin yẹn, ẹ jù sínú láílọ̀n, ó yẹ so papọ̀. Ṣé ẹ ti so? Ẹ jẹ́ ká sè ẹyin kó jiná. Tó bá ti jiná, báwo la ṣe máa lò ó? Tó bá ti jiná, á bó èpo ẹyin á bò. Á wá ju ẹyin sẹ́nu lẹ́ẹ̀kan náà. Bá ti wá jù sẹ́nu, a gbọ́dọ̀ yanu títí tí a fi jẹ tán. Bá ti wá jẹ tán, ẹ jẹ́ ká mumi sí, ká gbé mì, ká mumi sí, bó ṣe jẹ́ nìyẹn. In case of those that didn't understand Yoruba language very well, what I'm talking about since is how to use fresh egg and one complete alligator pepper. We have two different alligator pepper. We have two different alligator pepper. This one is alligator pepper. This one too, alligator pepper. But this one, Yoruba call this one atare àjà. Atare àjà. Look for atare àjà, small alligator pepper. Pick the cover, squeeze it. Get one rubber like this. Squeeze it inside the rubber. Like we are looking for nail. Use nail to chook the egg, the fresh egg. Use nail to chook the fresh egg. Pack all this alligator pepper. Pack all inside native egg. Pack all. Don't let this alligator pepper miss, please. Don't let it miss, please. Pack all this alligator pepper inside this egg. Pack it inside this egg. Find something to cover the mouth,
Then get a nylon, put the egg inside one nylon, tie it very well, boil this egg, boil it, boil it very well. Then after that, peel the cell of this egg, peel the cell of this egg, put the egg inside your mouth, but don't open your mouth when you are eating this egg. Please, don't open your mouth when you are eating this egg. Eat it, then swallow it. You can drink, if you want to drink water to step down, drink water. If you want to drink ogogoro, if your religion permits you to drink hot, drink it. And if your religion permits you to drink hot, you can drink hot. You can drink water. That is it. If you are watching me, please don't forget to subscribe. Help me share this program. Drop your comment and like it. Thanks for watching. Bye.